Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n káàkiri gbogbo àgbáláyé. Ilẹ̀kùn àárọ̀ yìí tó ṣí, ire ni ó mú wá. A ti jáde lé láàárọ̀ yìí, wọn ò ní fòkú wa ránṣẹ́ padà lé, àní délé bòkú ọmọ, àní délé bòkú aya, àṣìní délé bòkú ọkọ. Ó ṣeé kò rójútùú, kò ní yálé ẹnì kọ̀ọ̀kan wa. Ànàmúntọ̀gà gbogbo bí a bá náwó sí, a máa fọwọ́ wa múre ni. Ọlọ́run ò ní sọ̀rọ̀ ayé wa bí apẹ̀rẹ̀ o. Tí gbogbo wàhálà tó fàárọ̀ àtọ̀sán sí ó jó dànù ní tí yín ò ní jẹ́ bẹ́ẹ̀, tèmi ò ní rí bẹ́ẹ̀. Ìyá mi wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé láti gbọ́ ọdún yìí ti bẹ̀rẹ̀, tọ́ka sí nǹkan tó gbé ṣe kódà o. Sísítà mi wọ́n béèrè lọ́wọ́ yín, bírọ́dà wọ́n béèrè lọ́wọ́ yín. Mo lágbára mo lè ṣiṣẹ́, òun kọ́ ló ní ayé o. Mo lágbára mo ṣiṣẹ́, mo rí nǹkan kó jọ, òun ló ní ilé ayé. Kò sì fẹ̀mí gígùn lò, ìka ọmọ ara o, ìka òpèlè alárọ̀ máa wò ó. Àwọn ẹni ibi ń bẹ tẹ́lẹ̀mí bá jẹun tó yọ tọ́tọ́ mo sùn dàbí lé lórí ọ̀nì kankan sí nǹkan kan bí wọ́n tà ń bà fún ọ ni. Má fojú da ayé o, ayé mojúbà o, àti máa yé ayé ti mọ̀ wá, ọba òkè má jẹ́ ayé ọ̀fà ayé hàn wá. Àwọn ẹ̀dá kan bẹ bọba ti rò gógóró fún wọn, ohun tí ń ṣe wọ́n ti parí kí wọ́n bá tèèyàn jẹ́ ni. Àwọn ìṣeléwé ẹ̀jẹ̀, àìṣeléwé ìbínú, ewé àrẹ̀mọ tiwa á dára fún wa. Aṣínà àwọ́de òun ni mo fẹ́ fi ilẹ̀ yìí. Wọ́n tọ́ bá fẹ́ kàn sí Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Bọ́ọ̀lù àwọn bàbá wa ti ṣe ilé aládìí tòjò tẹ̀rọ̀, ilé aládìí kì í dá, pìtìpìtì ní ilé aládìí. Yẹ̀pẹ̀ ọjà tó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́, yẹ̀pẹ̀ ọjà tó kún kẹ́kẹ́kẹ́ ẹ̀bù lásìkò ìgbà tó kún yẹn. Ọ̀gẹ̀dẹ̀ òmìnir òríjínà ẹ tọ́jú rẹ̀, iyekíye ẹ tọ́jú ẹ̀. Èèpo kọ́tọ̀ǹkọ́họ, igi kọ́tọ̀ǹkọ́họ ẹ tọ́jú rẹ̀. Awo erin yọ fẹ́ tàtẹ́ lọ́wọ́ yìí, ìkóde odidi kan. Ewé adúró ṣùṣù. Ìgbálẹ̀ tó jẹ́ pé ní agboolé wọ́n ti lò, wọ́n ti fi gbágbá, wọ́n ti fi gbáwo, wọ́n ti fi gbá kọ̀kọ̀, wọ́n ti fi gbá gbangba. Tí a bá ń lo iṣẹ́ yìí tó sọ́tà jẹ́ wọ́n wọ̀ rí, wọ́n wà rajà lọ́wọ́ rẹ̀, wọ́n ra ń tọ́ ń ta. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. Gbogbo ẹni tó ọmọ rí ni wọ́n máa ya wájú rẹ̀ rajà, àti Yíbò ni, àti Haúsá ni, àti Gàmbàrí, àti Yorùbá, àti Ègùn. Ọlọ́run máa darí wọn wá bá ọ. Tá a bá parí gbogbo iṣẹ́ yìí tán, ó níbi tí gbé, ó ń tọ̀ wọ́n máa wá lò. Ọ̀rẹ́ mi, bàbá ọgbọ́n nídìí kọ́ kàǹpé o. Gbogbo ayé ló jẹ́rìí sí gbogbo iṣẹ́ ẹyẹ tá a ti fílẹ̀ fáwọn èèyàn. Wọ́n rí tí wọ́n ṣe, wọ́n náà ó rí tí ẹ ṣe. Tó o bá fẹ́ kàn sí wa. Torí pé ibi tí mo bá dé, mo gbé gègéle aṣọ yòókù délẹ̀. Wọ́n tó o bá fẹ́ ni, kò sì jẹ́ nìyẹn. Yóò yẹ wá, kò ní yẹ ẹlẹ́ tí wa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ́ta wa. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. +23480 3298 3298 +229 01546519228. Nọ́mbà Abidjan òun lẹ̀ ń wò yìí. Ẹ rí i pé mi ò ka ọ̀pọ̀lọpọ̀ àwọn nọ́mbà wa yòókù kọ́ torí àsìkò ni àti torí dátà táwọn èèyàn fi ń wò wá. Bó ṣe jẹ́ nìyẹn. Wọ́n tó bá fẹ́ béèrè lórí ìrìn àjò ayé rẹ̀ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Owó ló fi béèrè o, àbí wọ́n tó fẹ́ join private group. Láti Nàìjíríà lọ 10,000 ni, ṣùgbọ́n láti orílẹ̀-èdè Benin sẹ́mi ni ló fi join private group ọ̀hún. Ǹjẹ́ ẹ gbọ́ dáadáa báyìí? Ẹ̀yin èèyàn mi ní sọ́dẹ̀ sí máa ka sí àbòbò lórílẹ̀-èdè Abidjan. Ẹ kú ojú lọ́nà bàbá ọgbọ́n ń bọ̀. Mò ń bọ̀ wá báyìí, mò ń bọ̀ wá bá alálejò. Ohun tẹ́ ẹ bá fẹ́ ẹ lè pè mí sílẹ̀ kó tó di pé màá dé. Mi ìfẹ́ lò ju bí ọ̀sẹ̀ méjì péré lọ tí wà lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ́ta wa. Tó ire o, ire kàbìtì.